Hello, hello. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun. A dúpẹ́ o, tẹ fi ń tẹ́tí sí wa o. Ẹ ṣé o, ààbò yín á dájú lórí yín o. Ààbò Ọlọ́run, àánú Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Ẹ ṣeun. Wọ́n ní n sáré mú ọ̀rọ̀ kékeré yìí wá fún yín nípa Ashley. Nǹkan àkọ́kọ́ gbọ́ pé kí wọ́n ti release ẹ̀. Àṣé wọn ò tí release ẹ̀. Wọ́n ní àṣé wọ́n gbé Adémákin wá. Wọ́n gbé lọ sí ọ̀dọ̀ ìyá ẹ̀ ní prison wípé ọmọ yẹn ń sunkún. Bẹ́ẹ̀ ni, ó máa ké. Ọmọ tó ń muyàn tó ń breastfeed, ó máa ké. Ṣèbí ìyá ẹ̀ ni ò láàánú. Kò láàánú, ó lọ́mọ tiẹ̀. Ó fẹ́ pa ọmọ ẹlòmíì lára. Kódà wọ́n ní àwọn aláfóró gidi. Wọ́n bẹ kábíyèsí gan-an. Wọ́n tún padà wọ́n lọ bẹ kábíyèsí. Nígbà tí wọ́n rí pé kábíyèsí kò gbà pé kán béèlẹ̀, wọ́n ṣe kúkú gbé Mákin wá. Wọ́n gbé lọ sí prison tó ní kó lọ kí ìyá ẹ̀. Wọ́n náà gbé lọ ni. But kì í ṣe pé bóyá wọ́n release ẹ̀. Wọ́n ní pẹ̀lú bó tún ṣe bẹ Naomi. Wọ́n ní tẹ bá gbọ́ nǹkan tí Naomi sọ, ẹ tí ẹ lè mọ̀ wípé Naomi náà kidnap ọmọ ẹ̀. Pé wọ́n ní, ṣé ẹ sure pé Naomi ló bí ọmọ tán kidnap? Pẹ̀lú bó ṣe ń plead fún ọkọ ẹ̀, wọ́n ní kó bá wọn bẹ kábíyèsí. Ẹ kúkú mọ̀ wá Naomi pé ọmọ jẹ́jẹ́ ni. Kò gbélé ayé le. Do and let do ni. Live and let live. Tí ò bá jẹ́ pé tó bá jẹ́ pé dídà ti Naomi láyé yìí, á fi yẹn á tòrò á tùbà á tùṣẹ́ torí kò rí tẹ́ anybody rò. Ó mà ṣe. Ẹ tí gbogbo àwọn tán kàn ń lépa ẹ̀ nítorí ẹ̀, wọ́n kàn ń lépa Naomi láti má jẹ́ kí kọ́kàn olúkálùkù wọn balẹ̀ láì ṣe Naomi. Wọ́n ní ṣe ni Naomi tó ń bẹ kábíyèsí. Kábíyèsí jọ̀ọ́, ẹ kúkú lọ yọ ọmọ yìí kúrò nínú, kẹ́ yọ Ashley kúrò nínú ìgbèkùn nítorí tọmọ ẹ̀ pé kí kábíyèsí wo ti torí Adémákin wá. Ó release ẹ̀. Because ọmọ tó muyàn pé kọ́múyàn yẹn má lọ kan. Pé kó má lọ sáwà. Pé kí kábíyèsí kó jọ̀ọ́. Pé ní ti ilẹ̀ ń tọrọ pé Naomi bẹ̀bẹ̀ kábíyèsí ó bá wọn bẹ̀bẹ̀ o. Pé ẹ̀sìn kábíyèsí ní ìwọ Naomi ṣé tó bá jẹ́ pé o mọ̀ nǹkan tó ń ṣe, tó mọ̀ nǹkan tó ń sọ, Ọlọ́run má jẹ́ á rí kó ṣe dáadáa. Pẹ̀lú bọ́n ṣe ní kábíyèsí tó collapse. Wọ́n ló collapse gan-an. K'Ọlọ́run yọ wọ́n gbogbo wọn. Wọ́n ní torí igbe Naomi ó pọ̀ jù ńjọ́ yẹn. Ó pẹ̀lú nǹkan tí kábíyèsí fi wọ inú ilé tó lọ collapse ni. Kẹ́ wo situation ńjọ́ yẹn, ó lágbára. Now, ìwọ wá ń sọ fún òun wípé kí kóun lọ béèlì Naomi. Kóun lọ béèlì Ashley. Nítorí kíni? Ó ní nǹkan tí Ashley cause fóun. Ọlọ́run ló yọ òun. Pé tó bá jẹ́ pé òun lọ lose Tádéníkáwò, k'Ọlọ́run má jẹ́ á rí. Kò sí ẹni tó máa lose ọmọ ẹ̀ o. Lágbára Kristi ọba ìyanu. K'Ọlọ́run má jẹ́ á rí. Kó wo orí situation tí gbogbo wọn wà ńjọ́ yẹn. Pé báwo ni ìbá ṣe jẹ́. Wọ́n ní kì í tiẹ̀ ṣe pé títorí kábíyèsí. Wọ́n ní torí kábíyèsí torí àwọn èèyàn ń sọ̀rọ̀. Wọ́n ní torí kábíyèsí ló ṣe gbogbo àfọwọ́fà. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, wọ́n ní but torí Naomi. Pé torí Naomi. Pé níbo ni Naomi fẹ́ tí ìbá wà lénìí. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run Olódùmarè. Ọba àwọn ọba, Olúwa àwọn olúwa.
Ọba kọ̀ má tìkà lẹ́yìn. A dúró gidigba pẹ̀lú ẹni tó ń ṣe a dúró ti ni ní gbogbo tó dúró ti ni gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòótọ́. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run Olódùmarè. Òun ló kó wọn yọ. Òun ló kó wọn yọ. Bó tilẹ̀ jẹ́ pé bó jẹ́ gbogbo anything tó bá fẹ́ lè ṣe fún ọmọ yẹn. Bíbélì sọ wípé touch not my anointed, do my prophet no harm. Kò sí any ohun ìjà olóró kan tó máa ṣe sí ọmọ yẹn kò ní pa lára. Because Ọlọ́run ló wà nídìí iṣẹ́ tó dẹ̀ ń ṣiṣẹ́ láṣeyọrí àṣeyege. K'Ọlọ́run kó máa kó wa yọ ní gbogbo ọ̀nà wa gbogbo. Wọ́n ní kábíyèsí ní òun ò gbà ó. Wọ́n gbé ọmọ yẹn lọ síbẹ̀ pé kó lọ mú yàn. Ọ̀tọ̀yàn yẹn gan pàápàá ṣọ́yàn yẹn yìí máa ṣe é mu. Láti kàn ní ẹ máa wo nǹkan tí Ashley tó fà á lẹ̀ fún ara rẹ̀. Wọ́n ní àṣe ni a máa ṣe rẹ̀. Á lóhùn ṣẹlòmíì. Ṣé ẹ̀ ń rí nǹkan tí Ashley dá lẹ̀ fún rẹ̀? Ta ló fẹ́ bá Ashley bẹ̀bẹ̀? Ta ló fẹ́ bá bẹ̀bẹ̀? Wọ́n ní ta ló fẹ́ bá bẹ̀bẹ̀? Wọ́n ní ṣe ni Naomi sọ fún kábíyèsí pé ọ̀rọ̀ yìí kán dẹ̀ lọ ṣe ni kán mú kúrò ní kóòtù kán dẹ̀ lọ parí ẹ̀ nílé. Pé kán lọ parí ẹ̀ nílé pé nǹkan tó yẹ kán lọ parí nílé nìyẹn pé kì í ṣe nǹkan tó máa ṣe tán lè settle ní station àbí ní court. Wọ́n ní kábíyèsí ó ní lá. Ó ní kí lòun ìbá máa sọ. Ó wá sọ wípé nítorí òun fi ọmọ òun lọ ṣe sacrifice nítorí pé òun lọ ṣe àṣemáṣe òun lọ fẹ́ ìyàwó. Òun lọ fẹ́ ìyàwó ní polygamous family. Òun lọ fẹ́ ìyàwó sí ilé olórogún. Pé tòun ò máa ní ṣe tí òun ò máa ní burú. Ọlọ́run máa ní jẹ́ kí tòun burú. Pé gbogbo yẹn lòun rò pé tóun bá ti ṣe èyí tí òun fẹ́ ṣe fún Ashley, òun á fi jófin. Òun á dẹ̀ fi kọ́ gbogbo àwọn tó kù lọ́gbọ́n bóyá wọ́n á gbọ́n. Pé láyé Ashley pé gbogbo nǹkan tóun bá ti fi hàn báyìí, tóun bá ti ṣe ṣégè fún láyé ẹ̀ tó bá rí tó bá rí Tádéníkáwò. Pé tó bá tún gbọ́ pé Tádéníkáwò ó ń rìn lọ sí ọ̀tún, ó máa sá lebélebé lọ sápá òsì ìyẹn Ashley. Pé títí ayé ẹ̀ tó bá tún rí ọmọ yẹn pé ó máa sá ni. Ọlọ́run ò ní jẹ́ ká rí. Pé kán fi òun lẹ́ o pé tòun yé òun. Wọ́n ní nǹkan tí kábíyèsí sọ ni. Pé tòun yé òun after tí òun bá tẹ́fì ara òun lọ́rùn. Pé ọmọ yẹn tẹ ìrù ọká mọ́lẹ̀ pé ó dẹ̀ di dandan kó rí ìjà ọká. Wọ́n ní kábíyèsí sọ bẹ́ẹ̀ fún Ashley. Ẹ̀yin èèyàn wa, kò dá kí èèyàn máa ṣèbí. Kò dá kí èèyàn máa mọ̀ nǹkan tó máa ṣe. Ibi ò da ọ̀rẹ́ mi. Wọ́n ní ìkà ò da ọ̀rẹ́ mi má ṣe. Ẹ ṣeun ẹ̀yin èèyàn wa, ẹ bá mi share, kí ẹ bá mi like, ẹ dẹ̀ bá mi subscribe. Ọlọ́run á dúró tì wá o. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.